gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Tuesday January 6 ọdún 2026 ìta wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Mo ṣe ní ìwúre fún gbogbo ojú tó ń wò mí wípé lónìí ọjọ́ ṣẹ́gun á ṣẹ́gun ọ̀tá, ààrẹ yín òdì, gbogbo ìṣòro kálukú wa pátá òun ni yóò dópin lọ́jọ́ tòní láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ẹ kíyèsára kí ẹ ṣọ́wó ná lọ́jọ́ tòní o. Tòwó ṣeéṣe kọ́pọ̀ yín fẹ́ ná àwọn owó tó ṣe pé ẹ máa padà wọ̀ pé kí tiẹ̀ lóde tẹ́ fi ná tó bá padà dìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀, ẹ rí dájú pé ẹ wà well detailed, kẹ́ fètò sí nǹkan yín dáadáa lénìí ẹ máa wà very creative dáadáa tó sì jẹ́ pé nǹkan máa pọ̀ níwájú yín tẹ́ fẹ́ mójútó. Ẹ má rush rárá o, ẹ ṣàwọn nǹkan yín ní kọ̀ọ̀kan èjèèjì, ẹ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, ọjọ́ àṣeyọrí sì ló jẹ́ fún yín pẹ̀lú. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú. Ọjọ́ tòní kò dára rárá kí ẹ lẹ́ẹ̀rín ìrìn òru rárá o, tàbí ẹ̀ ń travel láṣàlẹ́ rárá. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ẹ kíyèsára o. Ó ṣeé ṣe káwọn kankan déédéé ṣẹlẹ̀ lójijì lọ́jọ́ tòní láyìíká lẹ́yìn tẹ́ òró kan tẹ́lẹ̀. Àwọn kan náà lè já àwọn kan tí ò fi bẹ́ẹ̀ tọ́ léni ẹ rí dájú pé ẹ yára pinnu àbí yára gbé ìgbésẹ̀ lórí ohunkóhun léni rárá kẹ́ má bá padà regret. Ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí nǹkan pọ̀ lọ́wọ́ yín tẹ́ fẹ́ mójútó bí àwọn bùkátà lé tàbí àwọn kan tó ṣe pé ẹ òró kan tẹ́lẹ̀ tó lè fẹ́ stress yín tàbí tó lè fẹ́ ná yín ní owó lọ́jọ́ tòní. Léni èèyàn kan nu mọ̀lẹ́bí yín gan wọ́n lè wà tó ṣe pé ó lè kan yín lára bákan tó lè fẹ́ múnú bí yín, ṣùgbọ́n ìwà pẹ̀lẹ́ báyìí òun lè fi mójútó ọjọ́ tòní. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó ń jẹ́ argument pátápátá. Ẹ má bẹnikẹ́ni ní ìṣù rárá kí ẹ fààyè gbà láfíà lọ́jọ́ tòní. Ẹ gbà láfíà láàyè títí ìrọ̀lẹ́. gbogbo nǹkan kí nǹkan tó bá ń ṣẹlẹ̀ tó ń ṣe rànmọ́ránmú látàárọ̀ yóò padà wálẹ̀ o, tí rọrùn àwáyé títí ìrọ̀lẹ́ máa wà òkè dáadáa tó ṣe é pé àwọn opportunity kan tẹ́ òru kan tẹ́lẹ̀ gan ó ṣeéṣe kí ó fẹ́ wọlé fún yín láti ọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ kíyèsára ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ lọ́jọ́ tòní o, kí síkírìsì yín má ba líìkì jáde. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí gbogbo nǹkan tó ń jọ́ tí mímu pátápátá. Ẹ jìnnà sọtí mímu. Ọjọ́ tòní ní láti lo ọpọlọ pípé yín lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ kó má ba ṣàkóbá fáwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó lọ́jọ́ tòní o. Ẹ wà smart, ẹ wà focus lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ má ṣe wá ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni lénìí kò dára. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ẹ máa retí owó ní gbogbo ọ̀nà lọ́jọ́ tòní. Ẹ má fẹ́ ní ṣeré rárá, ẹ má jẹ́ kó opportunity tèní lọ rárá o. Àsìkò tó láti gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó. Ẹ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí tí ẹ sì ní ìrẹ̀lẹ̀ tẹ fọgbọ́n àtòyè tó lọ fún yín ṣe ohunkóhun tẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Àwọn nǹkan tẹ́ ń retí bí oore ó ṣeéṣe kó padà wọlé fún yín o. Àwọn nǹkan tẹ́ ń retí bí owó láti bí ijọ́ mẹ́ta ó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe káwọn pressure kan kó wáyé lọ́jọ́ tòní láàyè iṣẹ́. Àwọn kan tẹ́ expect rárá ó ṣeé ṣe kó bí pressure fún yín díẹ̀ lọ́jọ́ tòní níbi iṣẹ́ o. Ẹ̀yin gan lè fẹ́ máa rush lọ́jọ́ tòní láti rí dájú pé ẹ yanjú gbogbo nǹkan tó wà lọ́wọ́ yín bí iṣẹ́ lásìkò yìí. Àwọn nǹkan tó dàbí distraction tẹ́ òró kan tẹ́lẹ̀ náà ó lè fẹ́ jẹ lọ́jọ́ tòní o. Ẹ má olè ṣe ròyìnròyìn rárá. Ẹ mọ́kàn ara yín balẹ̀ dáadáa lénìí. Tẹ́ bá jí lọ́jọ́ tòní kẹ́ plan day yín dáadáa, ẹ plan ẹ̀ dáadáa. Ẹ má padà rí pé gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ń ṣe lénìí ẹ padà ṣàṣeyọrí lórí rẹ̀ kí ilẹ̀ tó ṣú o, tó sì jẹ́ pé gbogbo ìtẹ́ bá ṣe á já sí bí ẹ ṣe ń fẹ́. Ẹ má tàṣejù bóhunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ sì wà positive. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí ọkàn yín gbalẹ̀ fún nǹkan rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ọkàn yín lè wà heavy bákan lénìí o.
ó ṣe ṣe kí dàrúdàpọ̀ ọkàn fẹ́ wáyé nínú ọkàn yín, ṣùgbọ́n ẹni gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí, gbogbo kan kí nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàárọ̀ táàárọ̀ bá dàbí ìgbà pé kò lọ dáadáa, àbẹ̀wà confuse bákan láàárọ̀ kí ilẹ̀ tó ṣú, ọkàn yín á balẹ̀ pẹ̀sẹ̀, gbogbo nǹkan tó le koko yín á sì dẹ̀rọ̀. Ọjọ́ tòní ẹ free mind yín, kò sí bí nǹkan ṣe lè rí, kò sí nǹkan tẹ́ lè máa rò rárá kí ẹ mọ̀ dájú pé clarity máa padà wáyé lórí rẹ̀ ní ìrọ̀lẹ́ o. Téyì sì máa bí kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ má wulẹ̀ lẹ́ẹ̀kanra mẹ́nikẹ́ni rárá lénìí. Ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè káyè tẹ́ bá wà. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23. Stress tún máa wáyé lọ́jọ́ tòní o. Ó ṣeé pé stress yìí máa jẹ́ torí àwọn tó ṣe é pójú olólùfẹ́ yín. Kódà stress àtẹ̀yìnwá tẹ́ tí ń go through lè fẹ́ bí kó rẹ̀yìn tẹ́, ṣùgbọ́n máa tún láwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó lọ́jọ́ tòní, tó ṣe é pé bóyá mójútó fún ènìyàn kan tó súnmọ́ yín pẹ́kípẹ́kí. Ọjọ́ tòní ẹ má tàṣe jù bóhunkóhun. Ẹ gbìyànjú láti create time láti fi sinmi títí ìrọ̀lẹ́, pàápàá lẹ́yìn aago 4 ìrọ̀lẹ́ fi sinmi kẹ́ relax. Tẹ́ bá padà relax, èyí máa jẹ́ kára yín tún yá gágá padà. Ọ̀pọ̀ yín sì rèé ó ṣeéṣe kí ẹ láàlá ní àṣálẹ́ ọjọ́ tòní, táwọn àlá náà sì máa ń nítumọ̀ sí ìgbésí ayé yín. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ purple sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tẹ́ gbọ́dọ̀ fi balance gbogbo nǹkan ni. Olólùfẹ́ yín lè nílò attention yín púpọ̀ lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí iṣẹ́ náà fẹ́ ṣókì dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ní láti fẹ̀lẹ̀ ṣe. Ẹ má ṣe jẹ́ kí stress relationship, ẹ má ṣe jẹ́ kó ṣàkóbá fún yín níbi iṣẹ́ o. Ẹ sì má ṣe jẹ́ kí ọ̀rọ̀ stress tó wáyé níbi iṣẹ́ ẹ má fi kanra mọ́ olólùfẹ́ yín rárá. Ẹ plan ọjọ́ ìní dáadáa, kẹ́ fètò sí nǹkan yín. Gbogbo nǹkan tó bá dàbí stress àbí fanfa èyíkéyìí tó bá wáyé lọ́jọ́ tòní, gbogbo ẹ máa tó kásẹ̀ ńlẹ̀ o. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rore gbámú kí ẹ rí dájú pé ẹ ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí. Ẹ free mind yín, kí ẹ sì rí dájú pé ẹ foríjì ẹnikẹ́ni èyíkéyìí tó bá ṣẹ̀yìn. Ẹ má jẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì wọ́n. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ wáìnì sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ẹ máa retí àwọn oore kan, àwọn oore tẹ́ tí ń retí láti bí ijọ́ mẹ́ta, àwọn opportunity tẹ́ tí ń fẹ́ kó wọlé láti bí ijọ́ mẹ́ta ó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín sì rèé ó ṣeéṣe kẹ́ ríre kan látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lẹ́lòmíì nínú yín lè rí àwọn opportunity tó jọmọ́ ti travel, tí travel yẹn sì lè jẹ́ ti iṣẹ́ lọ́jọ́ tòní o. Èyíkéyìí inú wọn lè wáyé lọ́jọ́ tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ẹ rí dájú pé ẹ lo ọgbọ́n inú yín lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ó tún yéé ṣe kí ẹ come across àwọn idea tuntun èyí tó tún lè ràn yín lọ́wọ́ láti yanjú àwọn nǹkan tó dàbí issue tẹ́ tí ń fẹ́ yanjú láti ijọ́ mẹ́ta. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ kí ẹ sì wà ní ìdùnnú dára. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ wáìnì sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Olólùfẹ́ yín máa support yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín. Ẹ ṣàlàyé fún olólùfẹ́ yín bí ẹ ṣe ń fìlì lénìí. Gbogbo kan kí nǹkan tí ó bá ń ṣe yín ẹ sọ fún wọn. Wọ́n á rẹ́dì láti gbárùkù tì yín, láti dúró tì yín lọ́jọ́ tòní. Ní ìdàkejì sì rèé, ẹ rí dájú pé ẹ kíyèsára. Ẹ máa hùwà ní ìhùwàsí pé ẹ̀yin ló lórí ilé, ẹ̀yin lẹ wà dominant inú ilé lọ́jọ́ tòní o. Ẹ kíyèsára pàápàá ẹ̀yin tẹ́ jóbìnrin kí ó má bàa fa issue láàrin èèyàn tó olólùfẹ́ yín. Ọjọ́ tòní sí jọjọ́ tó ṣe é pé kò dára kẹ́ fi daṣẹ́ pọ̀ pẹ̀lú yàn rárá o. Pàápàá bísínẹ́sì kò dára kẹ́ dà pọ̀ pẹ̀lú yàn lásìkò yìí. Ẹ má sùn láì tọ́nà sùn rárá. Ẹ má wọṣọ dúdú birimù látòkè délẹ̀. Ẹ má dá sọ́rọ̀ tí wọn pè é tí àbẹ́yẹ tí ó kàn yín lénìí. Ẹ rí dájú pé ẹ kíyèsára àwọn secret yín ẹ pamọ́ láṣìírí pátápátá. Ẹ má sọ fún stranger, ẹ má sọ fájòjì rárá lọ́jọ́ tòní o. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 19. Ṣeéṣe kí issue family kan wáyé lójijì lọ́jọ́ tòní, tàbí kí misunderstanding wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín tí yẹn sì lè fẹ́ jẹ́ kí inú bí yín, tàbí kára fẹ́ máa kan yín. Ẹ rí dájú pé ẹ lo ọpọlọ pípé yín, ẹ lo ọgbọ́n tọ́lọ́run fún yín lórí àwọn situation báyìí. Ẹ mọ́kàn ara yín balẹ̀, ẹ lo ọpọlọ pípé yín láti jẹ́ kàlàáfíà gbalẹ̀ láyìíká yín lọ́jọ́ tòní. Tó bá dàbí ìgbà pé wà comfortable tàbí wà convenient pẹ̀lú bí issue yẹn ṣe ń lọ, ẹ má wulẹ̀ bínú lójijì rárá o. Torí tẹ́ bá bínú lójijì, àwọn ọ̀rọ̀ tá máa jábọ́ lẹ́nu yín ó lè jọ́rọ̀ tó máa tún dákún ìṣòro náà. Lénìí kí ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, ẹ fẹ̀lẹ̀ ṣe látàrí pé àlàáfíà máa tó gbalẹ̀ láìpẹ́ láì jìnà.
ẹ má jẹ ẹ má fa fàǹfà pẹ̀lẹ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè dára. Aago 2 àṣálẹ́ kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kìí ru Pisces tàbí láàrin February 20 sí March 20, ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Gbogbo stress tẹ́tí ń stress láti jọ́ mẹ́ta lè dópin lọ́jọ́ tòní, ṣùgbọ́n ó ṣeé ṣe kí ẹ jí lọ́jọ́ tòní kí nǹkan pọ̀ rẹpẹtẹ lọ́rùn yín tẹ̀sífẹ́ mójútó, ṣùgbọ́n ẹ máa padà ṣàṣeyọrí lórí gbogbo ẹ̀ pátápátá. Ó dára kẹ́ lọ wọ́ọ̀rọ̀ léèní láyè káwọn ọmọ yín, kẹ́ lò láyè káwọn ọmọdé, ẹ rẹ̀ bọ̀ fáwọn ọmọdé, ẹ rà jẹkújẹ fún wọn, ẹ fún wọn láwọn nǹkan tá mú kí ni wọ́n dùn. Àwọn nǹkan wọ̀nyí á bí oore fún yín o. Ẹ máa rí ìrìnjẹ rẹ̀ kó láìpẹ́ ọjọ́ léèní kẹ́ ní ìrètí pé gbogbo nǹkan ti dá. Ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ, kí ẹ sì fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn dára pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.